ẹgbẹ́ òṣèlú PDP ní Kwara bu ẹnu àtẹ́ lu fífi olùdásílẹ̀ iléeṣẹ́ ìwé ìròyìn Nupeco TV sí àhámọ́. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party nípínlẹ̀ Kwara ni wọ́n ti fi ẹ̀dùn ọkàn hàn àti ìjákulẹ̀ lórí fífi ẹni tí ó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ ìwé ìròyìn Nupeco TV láfíàjẹ ọ̀gbẹ́ni Abdulrahman Bologi sí ọgbà àtúnṣe látàrí ẹ̀sùn eléyìí tí kọmíṣánná fún ọ̀rọ̀ ohun àlùmọ́ọ́nì omi ní Kwara Honorable Usman Yunusa Lade fi kàn án wípé ṣe ni ó ba òun ní orúkọ jẹ́ nínú àtẹ̀jáde eléyìí tí akọ̀wé ìlú Koro fún ẹgbẹ́ náà Olúṣẹ́gun Olúṣọlá Adéwárá fi síta ní ẹgbẹ́ náà ti sọ wípé ó jẹ́ ohun tí ó gbani lójútì wípé ìṣèjọba Abdulrahman Abrazak èyí tí ó gba agbára tó jẹ́ wípé ṣe ni òmìnira wà fún àwọn ènìyàn láti sọ ohun tí wọ́n bá fẹ́ ló ti wá di ènìyàn kan báyìí èyí tí ó ń pa ohùn mọ́ gbogbo àwọn ènìyàn lẹ́nu pàápàá jùlọ àwọn oníròyìn eléyìí tó sì jẹ́ pé wọ́n ní ìgbésẹ̀ tí ìṣèjọba rẹ̀ ń gbé lásìkò yìí òun ni mímá pa àwọn ènìyàn lẹ́nu mọ́ àti mímá gbójú agan mímá dẹ́yẹ sí àwọn ohun tí wọ́n bá ní ìgboyà láti máa fi ọ̀rọ̀ síta nípa ìṣèjọba rẹ̀ eléyìí tí kò bá dùn mọ́ ìṣèjọba náà nínú. Wọ́n ní wípé ẹgbẹ́ àwọn rí fífi olùdásílẹ̀ iléeṣẹ́ Nupeco TV láfíàjì sí àhámọ́ gẹ́gẹ́ bí ìtọ́ka mìíràn èyí tí ó ní ṣe pẹ̀lú àṣìlò agbára àti mímá fi àwọn ènìyàn sí inú hílàhílo lásìkò ìṣèjọba Abdulrahman Abrazak. Wọ́n ní wípé ó jẹ́ ohun tí ó ti ní lójú wípé Honorable Usman Lade kọmíṣánná fọ́rọ̀ ohun àlùmọ́ọ́nì tó jẹ́ ọ̀dọ́ tí òun náà sì jẹ́ ènìyàn kan eléyìí tó jẹ́ àǹfààní ará ìlú kàn dédé wáyé padà tó di ẹrù jẹ̀jẹ̀ fún ìlú. Ẹgbẹ́ òṣèlú PDP sọ wípé ìpinnu tí Lade ṣe láti wọ ẹnìkan tó jẹ́ akọ̀ròyìn tóun náà jẹ́ ọ̀dọ́ lọ síwájú ilé ẹjọ́ lórí àtẹ̀jáde kan èyí tí ò tó nǹkan tí ó gbé jáde. Wọ́n ní wípé eléyìí ó pè fún kí ènìyàn kó jókòó sọ̀rọ̀ lórí rẹ̀ wípé ṣe ni ó jẹ́ ohun ìdójútìgbà àti àṣìlò agbára ìjọba àwarawa. Wọ́n ní pé títí di àsìkò yìí ṣe ni kò sí omi tó ṣébù mú buwẹ̀ omi wọn gógó ní ìlú láfíàjì. Wọ́n ní ọ̀nàrẹ́bù náà kò rí eléyìí rò dípò bẹ́ẹ̀ ṣe ni ó ń gbójú agan sí àwọn tí wọ́n sọ ọ̀rọ̀ jáde ní ipa rẹ̀. Wọ́n ní wípé ẹgbẹ́ òṣèlú PDP kò rojú sí eléyìí àti wípé ṣe ni àwọn bóṣù barambadẹ̀ fún ipa tí Nupeco TV láfíàjì kó nípa ìgboyà tó ní láti ṣe àgbéjáde irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Bákan náà ni ẹgbẹ́ òṣèlú PDP sọ wípé bó ṣe jẹ́ pé àwọn mọ̀ ò wípé ṣe ni wọ́n sọ wípé ṣeéṣe kó jẹ́ pé ilé-ẹjọ́ yóò gba béèlì ẹni ọ̀hún tí wọ́n fi sí àhámọ́ síbẹ̀síbẹ̀ eléyìí kò bá ojúmu tó ní ẹgbẹ́ náà fi wá ké pe agbẹjọ́rò. Àwọn ọmọ ìyá méjì tí wọ́n jí gbé ní Kwara gba ìtúsílẹ̀ lẹ́yìn tí àwọn ènìyàn wọn sanwó ìtúsílẹ̀ wọn níjọba ìbílẹ̀ Patigi ìpínlẹ̀ Kwara. Àwọn ọmọ ìyá méjì lọ́kùnrin kan èyí tí wọ́n jí gbé ní kòpẹ́kòpẹ́ ní abúlé Ẹ̀ṣántì níjọba ìbílẹ̀ Patigi ìpínlẹ̀ Kwara ti gba ìtúsílẹ̀ báyìí tí wọ́n sì ti padà darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí wọn. Èyí ni ọ̀rọ̀ tó jáde lẹ́yìn tí ìròyìn sọ wípé àwọn ènìyàn náà gba òmìnira lẹ́yìn tí wọ́n sanwó ìtúsílẹ̀ fún àwọn tí wọ́n jí àwọn ọmọ méjèèjì náà gbé gẹ́gẹ́ bí ẹnìkan èyí tó jẹ́ olùgbé ní abúlé náà ṣe fi múlẹ̀ fún àwọn oníròyìn ní ó sì sọ di mímọ̀ ìyẹn ní ọjọ́rú Wednesday wípé ṣe ni àwọn ènìyàn náà gba ìtúsílẹ̀ lẹ́yìn tí àwọn òbí wọn àti àwọn mọ̀lẹ́bí sanwó ìtúsílẹ̀. Àwọn ọmọ ìyá méjèèjì náà àwọn ni Mahmood àti Sulaiman tí wọ́n sì sọ wípé lẹ́yìn tí gbogbo ìlú tí wọ́n gbalẹ̀gbàtà tí wọ́n rí owó tó mílíọ̀nù 10 náírà tùjọ fún àwọn báńdíìtì náà ni wọ́n tó tú àwọn ọmọ ọ̀hún sílẹ̀. Ìpadàdé Mahmood àti Suleiman ní ayọ̀ àti àlàáfíà mú ìfọ̀kànbalẹ̀ padà sí abúlé Ẹ̀ṣántì èyí tó jẹ́ wípé nínú ìbẹ̀rùbojo òun ni wọ́n wà látàrí àkọlù àwọn agbésùmọ̀mí àti ìjínigbé. Sísan owó bàǹtàbàǹtà ọ̀hún ni wọ́n sọ wípé òun tí wọ́n tọ́ka ó sì ti ń pe àkíyèsí àwọn ènìyàn o sí gbogbo rògbòdìyàn àti ìpèníjà eléyìí tí àwọn ènìyàn kojú níjọba ìbílẹ̀ Patigi àti bí ìjínigbé gbowó bí ó ṣe ń gògò sí lẹ́kùn àríwá ìpínlẹ̀ Kwara.